Kùránì náà fi gbàlú kìí ṣẹbọ ní ẹ má sóògùn àmọ́ ẹ má ṣẹbọ àbá ṣe ń gbé pèsè lórí àtàn. Àwọn nǹkan kan ni mo fẹ́ kí gbogbo wa ká mọ̀, òun ni pé ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi gba ilẹ̀ wa ni. Kò sí nǹkan méjì ń bẹ. Ìdí tán fi torí ẹ̀ gbé wá òun ni pé wọ́n fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ wa, wọ́n wá fi jà wá lógun ni. Nǹkan tí wọ́n ń pè ní ogun ẹ̀sìn nínú Kùránì nìyẹn. Ẹ jà wọ́n lógun títí kò fi ní sí nǹkan kan mọ́ tí gbogbo wọn máa fi juwọ́ jùsẹ́lẹ̀ fún Allah. Àáfàá yìí sọ, ó ní Kùránì ni wọ́n fi gba ìlú, kò kì í ṣẹbọ. Ẹlẹ́bọ ní ìran Yorùbá, wọn ò lè fi ẹbọ yẹn kán tó fi gba ìlú lọ́wọ́ wa. Wọ́n ní láti gba nǹkan tó wà lọ́wọ́ wa kán pààrọ̀ ẹ̀ pẹ̀lú òfegè tí wọ́n mú wá yìí. Tán bá ti pààrọ̀ ẹ̀ pẹ̀lú òfegè yìí, àwa máa ríra wa bíi ìtàn tí wọ́n kọ sínú ìwé yìí. A máa di ọmọ ìlú yìí, ọmọ ilẹ̀ Lárúbáwá. Wọ́n ti gba ilẹ̀ lọ́wọ́ wa nìyẹn. Ṣé ẹ rí àáfàá tó ń sọ̀rọ̀ yìí, Fúlàní ni. Gbogbo àwọn àáfàá yẹn pátápátá Fúlàní ni wọ́n. Ẹ̀sìn Islam ẹ̀sìn Fúlàní ni. Gbogbo àwọn Mùsùlùmí tẹ́ ẹ bá rí Fúlàní ni wọ́n. Ṣé wá rí ìwọ tó wá jẹ́ ọmọ Yorùbá tó wá wòó pé àwọn ọmọ Yorùbá kan ṣì wà tó ń bá wọn ṣẹ̀sìn yìí, tó ń bá wọn ṣe ẹ̀sìn Fúlàní. Àwọn ni a ní láti bá sọ̀rọ̀ láti jẹ́ kí wọ́n rí wípé àkọ́kọ́, Ọlọ́run Olódùmarè kọ́ ló ń sọ̀rọ̀ nínú ìwé yìí. Ẹ̀ẹ̀kejì, Ọlọ́run Olódùmarè kò lẹ́sìn. Àṣà àti ìṣe ló ní. Ó fún oníkálukú ní àṣà àti ìṣe wọn. Àwọn Chinese wọ́n ní tiwọn, àwọn Japanese wọ́n ní tiwọn, everybody ni wọ́n ní tiwọn. Ní ilẹ̀ adúláwọ̀, àwa náà ní àṣà àti ìṣe wa. Níwọ̀nba àgbà tẹ́ bá ti lọ fi ààyè gba àwọn Fúlàní yìí, tí wọ́n gba àṣà àti ìṣe yín lọ́wọ́ yín, tí wọ́n gbé ti Lárúbáwá lé yín lọ́wọ́, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá pátá ló máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ rí wípé agbésùmọ̀mí ilẹ̀ Haúsá ló wà, ẹ rí pé ó ti ń wọlé sílẹ̀ Yorùbá torí pé wọ́n rí wípé àwọn ti pọ̀, mọ́sálásí ti pọ̀. Gbogbo ibi tí wọ́n bá ti gbé mọ́sálásí lọ, wọ́n fẹ́ gba ilẹ̀ ibẹ̀ ni. Ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin ni mo máa ní láti máa bá sọ̀rọ̀. Ẹ jẹ́ ká jí. Ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi ba ayé wa jẹ́ ni. Tí a ò bá tètè bi Ìsìláàmù wò, Ìsìláàmù á ba ayé wa jẹ́, á ba ilẹ̀ wa jẹ́. Ìsìláàmù máa bi ilẹ̀ wa, á bì wó. Ẹ̀sìn Ìsìláàmù yìí, ẹ̀sìn àwọn apààyàn ni, ẹ̀sìn àwọn ajagungbalẹ̀ ni. Wọ́n dìídì kọ sínú ẹ̀ wípé gbogbo ilẹ̀ Allah ló ní. Tẹ́ bá yẹ ti lọ ṣe ti Allah, ilẹ̀ yín máa di tilẹ̀ àwọn Lárúbáwá. Àwọn Fúlàní yìí ni wọ́n represent àwọn Lárúbáwá lórí ilẹ̀ wa báyìí. Wọ́n fẹ́ sọ wá di Fúlàní. Tó bá ti sọ wá di Fúlàní tán, àwọn Lárúbáwá wọ́n máa wá pa everybody. Ẹ jí, ẹ má sùn. Ẹ̀sìn Islam irọ́ lásán ni. Gẹ́gẹ́ bí nǹkan tí arákùnrin yìí sọ, tó ní Kùránì ni wọ́n fi gba ìlú. Ó wà nínú Kùránì o. Quran chapter 33 verse 27 Suratul Azab. Kí ni nǹkan tó sọ? Ó ní Allahu sì jogún ilẹ̀ wọn, ilé wọn, dúkìá wọn àti ilẹ̀ tí ẹ kò tẹ̀rí fún yín. Allahu sì ń jẹ́ alágbára lórí gbogbo nǹkan. Lẹ́yìn tí wọ́n bá ti pa gbogbo wa, gbogbo àwọn dúkìá wa, bóyá ilé tó kọ́, àwọn Fúlàní ìlú máa jogún ẹ̀. Gbogbo orúkọ táwọn òpópónà wa ń jẹ́, wọ́n máa yí padà sí orúkọ Fúlàní. Ìtàn wa wọ́n máa tún kọ. Ìdí nìyí tí wọ́n fi ń fún wa ní orúkọ Lárúbáwá, tán ní ká máa sọ èdè Lárúbáwá. Ìdí nìyí tí àáfàá yìí fi ń sọ wípé káwọn èèyàn wa máa kọ́ èdè Lárúbáwá. Wọ́n ti fún wa lórúkọ Lárúbáwá, wọ́n fẹ́ fún wa ní èdè Lárúbáwá, wọ́n á fún wa ní ìmúra Lárúbáwá, wọ́n á fún wa ní àlá àwọn Lárúbáwá. Àwa di Lárúbáwá lórí ilẹ̀ wa. Ẹ̀yin ọmọ Oòduà, ẹ jí, ẹ má sùn. Ẹ̀sìn Islam irọ́ lásán ni. Kò sí iná kankan bì kankan, kò sálùjọ́nà kankan bì kankan. Gbogbo nǹkan tí wọ́n sọ pé iná àlùjọ́nà, inú ìwé irọ́ yìí ló wà. Mo sọ fún yín pé ìwé yìí irọ́ lásán ni. Irọ́ ni ìwé yìí. Wọ́n gbé wá láti wá fi ba ayé wa jẹ́ ni. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Ọlọ́run Olódùmarè ò ní kèfèrí. Ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè. Ìkórìíra òun ni Allah. Ìmọ́lẹ̀ ni Ọlọ́run Olódùmarè. Òkùnkùn bírímù bírímù òun ni Allah. Ẹ jí, ẹ má sùn. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí, mo dúró. Ó dìgbà.